ọmọ ọlọ́jọ́ ìbí ijó ẹ̀dá. Ijó ti yá ọlọ́jọ́ ìbí o. Ìròyà kájọ délé ọlọ́jọ́ ìbí kájọ báláyọ̀ ọ̀hún yọ̀ fáyọ̀ ṣẹ̀ṣẹ̀ ó yá o kájọ gbọ́n ṣẹ̀kẹ̀rẹ̀ ìdùnnú fọmọ ọlọ́jọ́ ìbí jó kájọ kọrin lùlù fọlẹ́yẹ gbọ́wọ́ ìjó gẹ̀ǹgẹ̀ òjòló ọjọ́ òun àná adúpẹ́ o bó ti wá bàlágà Olúwatóyìn Mọ̀ṣúràtì Àyìnkẹ́ ń lọ lọ́jọ́ ìbí fẹ́ni tí ò bá mọ̀ kó wá gbọ́ o gbé ilé olóríire ni mò ń rè mo fẹ́ gẹ̀ẹ́sìn orin délé ẹni ayẹyẹ mo fẹ́ délé èèyàn mi tòótọ́ mo fẹ́ bá ẹni mi ọ̀mọ́yọ̀ fáyọ̀ ṣẹ̀ṣẹ̀ Olúwatóyìn Mọ̀ṣúràtì Àyìnkẹ́ ayálùkùmọ̀ọ́nì rájí ìyá Muiz ìyá Bísọ́lá ìyá àṣemílòore ọmọ wọn lọ́sọ̀gbọ̀ òròkí ọmọ yèyé ọ̀ṣun èyí àtẹwọ́gbẹ́já àníyàn lábẹ̀bẹ̀ ẹlẹ́yẹlé àárọ̀ olóde ẹ̀gà ṣùṣù ní yàrá ewúrẹ́ ọ̀ràngún tí ń jẹ lẹ́sẹ̀ gbàgede àgùntàn ọ̀rọ̀gún ní jẹ lẹ́sẹ̀ yàrá àkùkọ gàgàrà tóre orí ọ̀pẹ lọ́rẹ̀ lé téńté ojú tó lé ojú tó kó níbẹ̀ ni wọ́n ń pe alára tantantan ògbójú obìnrin tí ń fi ọwọ́ gbọgbọrọ yọmọ ẹ̀ lọ́fìn Òṣogbo òròkí ọmọ ọlọ́fin àgbà Ifẹ̀ ọmọ odò kan tí wọ́n ń pè lọ́sùn ọmọ atẹ́nigbọ́lá olódò ìdẹ ogun kan ògùn kan tí wọ́n jà lóròkí ilé obìnrin ìgbọ̀nà ọkùnrin ò gbọ́dọ̀ kọjá bí ọ̀kọ̀rọ̀kọ̀rọ̀ tí ń gba ògo níjù bẹ́ẹ̀ ni ọgbàgbà ń rú bala bí ọṣẹ ọ̀pọ̀ gbẹ̀gìrì ńlọ̀sùn fi ṣẹ́gun Fúlàní òròkí tí ń bẹ́jà ńlá sọ̀rọ̀ tí ràn ikọ̀ níṣẹ́ Ọ̀ṣun Òṣogbo rere ni kó o sùn fún Mọ̀ṣúràtì Àyìnkẹ́ tí ń sọjọ́ ìbí lónìí kó nírè owó ire ọmọ àìkú baálé ọrọ̀ àlàáfíà káre o Olúwatóyìn Mọ̀ṣúràtì Àyìnkẹ́ aya wọn nílọrin Àfọ̀njá Ìlọrin gèlè álímì ìlú tó tóbi tó bá wọn tí wọn ò négún ẹ̀sìn négún wọn àfi kálámù dámọ̀lẹ́kùn àjíṣe kánńdú lílé ọmọládẹrin Ìlọrin Àfọ̀njá ẹnu dùnjúyọ̀ níbẹ̀ ni wọ́n ti bí ọkọ tó fi ọ̀ láya Olúwatóyìn Mọ̀ṣúràtì Àyìnkẹ́ bó o ti sọdún yìí ó ṣẹ̀mí sí o ǹjẹ́ lórúkọ àbúrò rẹ Ọlálékan Lawal aláṣẹ àti olùdarí ilé-iṣẹ́ Happiness Ventures lónìí mọ̀ kí ọ pé bó o ti sọdún yìí ó ṣẹ̀mí sí tọmọtọmọ tọkọtọkọ jòjò ìṣòwò òjòjò ìṣẹ̀lẹ̀ kókókó lárọ tá a lè ìgbà ọdún kan o happy birthday to you.